òun like ìyá ta ni yọ gbà oríire wo ló ṣe ta ló mọ̀ láyé ó jórí TikTok tẹ́ wà tẹ́ tin ṣaburú tẹ́ tin bá ya ọmọ lọ́mọ jẹ́ tó bá jẹ́ wí pé Títílayọ̀ tó pere ni yọ gbà tó bá pé ní lárí láyé ni Gistlovo ní wo turutu fún ìbọn tán yìn mọ́ lọ́bàṣálò bo lórí burúkú kan náà ni gbogbo yín tẹ́ ní lárí nínú ayé. I'm happy that this show does not even have single comment. Ẹ̀yin èèyàn mi, Lizzy Anjorin ó ti fèsì sí ọ̀rọ̀ tí ìyá ọ̀gbà tí ó sọ àti ọ̀rọ̀ tí arábìnrin tí a ń pè ní Ìyábọ̀ Òjó tí ó náà sọ. Ó sọ̀rọ̀ gidi gan nínú fídíò yìí. Ó sọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ ẹnu ìyá ọ̀gbà àti Ìyábọ̀ Òjó. Ó ní ọ̀rọ̀ ẹnu wọn ló máa padà rán wọn lọ sí ọ̀run. Àwọn ọ̀rọ̀ tí Lizzy Anjorin tí ó sọ nínú fídíò yìí nìyí. Ẹ jẹ́ ká wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́. Èyí olórí burúkú jókòó tare bá jẹ́ pé jókòó ní lárí kí jókòó ní iṣẹ́ tó fẹ́ ṣe tí ò bá sí wípé mo ní láti dá yín lóhùn láti expose yín ó rí yẹ hours tó bìrìbìrì obìnrin àtẹ̀yìntọ̀ bí ẹgbẹ́ yín. Lizzy Anjorin existent on this social media is a shame and a slap sí gbogbo ẹ̀yin olórí burúkú alápá má ṣiṣẹ́ tẹ́ máa ṣorí burúkú tọmọtọmọ yín. Obìnrin Lizzy Anjorin obìnrin àtẹ̀yìntọ̀ kò ní ìyá kò ní bàbá ọmọ kan ṣoṣo lọ́wọ́ ìyá àti bàbá and she works so hard without pulling anybody down to become successful. Pẹ̀lú bí Lizzy ṣe jẹ́ tó nínú ayé she has never for once kó lọ bá tèèyàn jẹ́ tó òun fẹ́ jẹ́ nǹkan kan. Bí Lizzy ṣe powerful tó Lizzy ṣì ń ṣiṣẹ́ ó ṣì ń yí nílẹ̀ ńlẹ̀ ó ṣì ń pay attention sí business ẹ̀. Lizzy ò ṣe ọ̀gá nídìí business ẹ̀. Is that not a shame and a slap and a disgrace to your generation and to your children? Ṣé bọ́n ṣe wọ́ Ìyábọ̀ Òjó ṣán lè wọ́ Lizzy Anjorin bẹ́ẹ̀ bàbá ńlá kú bàbá taná bí da tán fẹ́ fi irú orí burúkú tán fi ń wọ́ Ìyábọ̀ Òjó tọmọtọmọ ẹ̀ ta ló lè fi wọ́ ọmọ Lizzy? Ta ló tó bẹ́ẹ̀? Wọ́n ní pé lẹ máa lò ẹ lè mú receipt jáde. Wọ́n ní pé ni wọ́n sọ pé wọn ò dé bí yálà yá yín dá àwọn tó ní pé kẹ́ gbé ojú wọn síta pé Lizzy wojú mi lọ́jọ́ báyìí kó dẹ̀ mú fọ́tò kó mú ẹ̀rí wá kò tí ì sí. Kò tí ì sí. Ẹ̀yin olórí burúkú ẹni òfò ẹni òṣì orí burúkú tí gbogbo yín àtẹ́sábọ̀dù àti Ìyábọ̀ Òjó ń ṣe. Your children will live to regret it, not even you. Ọmọ yín ò ṣàgbà fún káṣọ wálé ẹrújò lé ọmọ. I remember that adage vividly. Ìyá mi sọ fún mi, ìyá mi sọ fún mi. Ó ní bẹ́ẹ̀ ni ó ṣe rí. Ó ní bọ́lá ó ṣe rí. Èní láti mọ̀. Ó ní torí ọ̀la ni babaláwo ṣe ń dífọ̀ ọ̀rọ̀ run. Do you know meaning of that? Bọ́lá ó ṣe bẹ́ẹ̀ ni ó ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀. Bọ́lá ó ṣe rí èní láti mọ̀. Òun ló mú babaláwo dífọ̀ ọ̀rọ̀ run. Means bí ọ̀la ṣe máa rí èní láti máa mọ̀ ló mú babaláwo dífọ̀ ọ̀rọ̀ run. Babaláwo ò ní ìdá tí wá dífá. Ohun tí Yorùbá sọ fún wa ni pé bí ọ̀la everybody ṣe máa rí èní láti máa mọ̀ tá dẹ̀ gbọ́dọ̀ tí máa sọ nípa ẹ̀. Ṣé bí Màtírí àti Fọlá àti Ìyábọ̀ Òjó gbé wá ṣé bó ní downfall Ìyábọ̀ Òjó lẹ́ni recording of voice notes recording of voice notes abi revealing WhatsApp chat. Is it not the same Ìyábọ̀ Òjó's weapon and Sari used weapon? Is it not the same weapon that brought Ìyábọ̀ Òjó to her grave? Is it not the same weapon? Can you use the same weapon to bring Lizzy Anjorin down? No, you can't. Because I never partake from those rubbish. Kàkà kẹ́ ẹ gbé tèmi wá, èmi ni máa gbé títí yín wá. Kàkà kẹ́ ẹ gbé tèmi wá, èmi ni máa gbé títí yín wá. Torí gbogbo yín tí mò ń bá sọ̀rọ̀, it's all about positive for. Kò síbi tí mo ti kó òyàn jọ. Tí mo ní ká wá máa ṣe meeting ká lọ máa pààyàn, ká máa bà tèèyàn jẹ́, ká máa rán yàn lọ ẹ̀wọ̀n. Kò tí ì sí. I mind my business. Minding of business yẹn lọ́pọ̀lọpọ̀ àwọn òbí yóò ní lè ṣe ní lárí.
ẹ worú kí lorúkọ abirùn pàtàkì yìí jẹjẹjẹjẹ ṣé mi ní kọ́ńtínú iṣẹ́ mi báyìí tí mo jókòó tí mo ń rojọ́ ìṣà ìjọ ṣe short video yìí ó yẹ kí n máa ṣe fídíò yìí lọ. Guys hold on ẹ jẹ́ wá kọ́ńtínú iṣẹ́ mi ìdí iṣẹ́ ni láti mọ ni lọ́lẹ̀ ìdí iṣẹ́ ni láti mọ ni lọ́lẹ̀. Is it not the same weapon tí Ìyábọ̀ Òjó àti Sàríù gbé wá? The same weapon yẹn ló rán Ìyábọ̀ Òjó lọ sí early grave. Nígbà tẹ́ pé tẹ́ ẹ bá ti jí ẹ níṣẹ́ àfi tẹ́ ẹ bá tọmọlàkejì jẹ́ ẹ ní àlùbáríkà gbogbo ẹ̀dá tó bá dẹ̀ ti ṣoore fún yín kẹ́ ẹ fibi san wọ́n. Báwọn èèyàn bá fún yín lówó lẹ́nìí ó pẹ́jù ọ̀sẹ̀ kan ẹ ti wá bú wọn torí wípé ẹ̀yin ò lè ṣiṣẹ́ ẹ̀yin fẹ́ mọ́ money. Ṣé bẹ́ẹ̀ ní wèrè kò ní mí? Ṣé mo bá yín argue? Ẹ̀ lálàǹgbà ni mí. Ṣé mo bá yín argue? Gbogbo ohun tẹ́ ẹ máa sọ nìyẹn. Ẹ lè pè mí lólè. Ẹ lè fọlẹ̀ kàn mí. Ọ̀dọ̀ olórí burúkú yín lẹ́tí máa polè dúmàtà. Tó dẹ̀ jẹ́ pé ibẹ̀ àárín ọjà náà máa pa gbogbo ọmọ yín sí. Tẹ́ ẹ bá bí gbọmọ látorí Esabod lórí Ìyábọ̀ Òjó lórí Fọláṣadé Sàríyù lórí gbogbo yín tẹ́ pàtẹ́kì nínú kéèsì dúmàtà bẹ́ẹ̀ bá bí gbọmọ àárín ọjà náà máa pé pa gbogbo ọmọ yín sí. Ẹnu kàsí la fi ń sọ eléyìí. Òdìpó di aṣọ mo wọ̀ wá fún yín. Sórí òdì aṣọ yìí mo máa fi ń ṣe àdúrà ni. Ẹni tó bá dẹ̀ nídìí èpè àá fún lépè. Òdì aṣọ tó máa ní mi yìí orí mi tí ìwẹ̀ mi tí ṣe kọ̀kọ̀ mo máa bẹ̀rẹ̀ ṣẹ́ǹsì of course mo ṣe tán lánàá mo wẹ̀ bí abi around 4 mo sùn bí abi 4:30 ṣá mo ti jí sorry mo sùn time mo sùn yẹn náà sorry not that time mo wẹ̀ ṣá because mi wo time but mo mọ̀ pé mo pẹ́ sùn mo dẹ̀ tètè jí gbogbo orun mi ò ju 1 hour 30 minutes 2 hours lọ mo ti jí mo fẹ́ bẹ̀rẹ̀ okay fẹ́ sálọ ó yàwó sálọ okay jẹ́ kí n fi gbà yẹn wíìrè gbé mi tó bá máa fi dé. Ogun kan tó ja Yorùbá jù láyé wọ́n ní Olúbọ̀bọ̀ ti rí bọ̀ ogun ẹnu ló ja Yorùbá torí ẹnu yẹn ẹ lò fún ìgbéga yín ẹ lò fún ìgbéga ọmọ yín tẹ́ bá ti jí láàárọ̀ ta ló ń dá fún kí wá ní kíni kí ló ṣẹlẹ̀ ṣé òun nìkan ni bóbìnrin bá fáìn jù ó ti ní ìgbéraga lójú yín tóbìnrin bá ti fáìn jù ó ti ní ìgbéraga lójú yín tẹ́ bá wá ti rí ìtò maṣọ wọ̀ tó bá ti mọ social media lò àbí tó wà ládùúgbò tẹ́yin méjì mẹ́ta ti rí ẹ máa gbé ayé tiyín sílẹ̀ ni ẹ lọ ṣọ́ ayé aláyé. Good morning. Someone said good morning. Mesho. Royal Majesty, good morning. Ibi tí orí burúkú kọlù yín dé èèyàn máa wà jẹ́jẹ́ ẹ̀yin lẹ máa lọ bá tó bá wá bá yín ẹ máa play victim. Níbo pé tó bá wá sí Nàìjíríà wọ́n máa gbé fún interrogations. Ṣó ti wá dé ṣé wọ́n gbé ná. Ó mọ̀ pé ọlọ́ba sàló ó mọ̀ nǹkan tó nídìí ni nǹkan tó mú Cubana sọ̀rọ̀ lánàá lọ́lọ́ba sàló nídìí tàbá rí èèyàn 2 3 4 tó bá fún sàló sorry that I mention your name ó lè jáde kó wá bú mi kí ẹ o mi ìran ẹ o you are just a case study lórí case tá n treat lórí bíbá ó lè wá fún mi ó lè bú mi o I don't care o wọ́n lè lọ wá bá ẹ pé kó wá bú mi ìgbà yẹn gangan mo máa continue case ẹ lọ bèrè mi tó bá ti jẹ́ material tó wà lórí cyberspace nobody can stop me from using it. Ìkan tán ló jalè ńgbà kan tó ní kan fòun lẹ̀ kan ba image òun jẹ́ kò mọ̀ pé gbogbo wa máa rí victory lẹ́nìí image ẹ̀dẹ̀ bàjẹ́ for the rest of his life àdẹ̀gbọ́mọ́ iṣẹ́ tí Ìyábọ̀ Òjó àtàwọn ọmọ afẹ́ máa ń ṣe nìyẹn àwọn náà máa bayé àwọn èèyàn jẹ́ wọ́n á tún wá rán àwọn èèyàn lọ sọ pé wọ́n máa ti ń dárúkọ ẹ̀ má má jẹ́ kán dẹ padà síbẹ̀ má má jẹ́ kán tú àṣírí ẹ̀ má má jẹ́ kán ṣe ẹ wo gbogbo àwọn onítíátà yẹn ẹ wo bí Ìyábọ̀ Òjó ṣe bá tí wọ́n jẹ́
ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látorí ọmọ wa kan tó súnmọ́ wa ńgbà tí wọ́n ní kọ́mọ ẹ wá bá wọn ṣe ẹ kó wá bá wọn jó kí lórúkọ Fọ́pọ̀ Sọ́yọ̀ ànàmọ́kọ́rẹ́ mẹ́rẹ̀ẹ́mọ́ ńgbà tán ní kó wá bá wọn jó wọ́n mọ̀ pé ọmọ yẹn gangan ìtorí ẹ̀ làwọn ṣe wá àtáàkì mi o wọ́n wà wé o pé torí ọmọ yẹn làwọn ṣe àtáàkì mi wọ́n dẹ̀ rí pé mi lóyà èmi ò kì í yẹ ẹsẹ̀ wọ́n wá padà lọ wọ́n lọ fi glory ọmọ yẹn polówó fíìmù tiwọn wọ́n fi ọmọ yẹn wọ́n fi glory ẹ̀ polówó orin kí lorúkọ ẹ̀ àna Ìyábọ̀ Òjó àwọn tó bá yé ọmọ yẹn jẹ́ lánàá táwa dúró tì pé kọ́mọ yẹn má ṣubú tí wọ́n padà lọ háyà ọmọ yẹn pé kó wá polówó fíìmù tàwọn kó wá polówó orin ọmọ àna Ìyábọ̀ Òjó ọjọ́ wo lẹ ti rí kí ọmọ yẹn náà wá gbé nǹkan oríire kalẹ̀ tí wọ́n lọ bá ọmọ yẹn polówó think about it èèyàn mélòó ló ronú nǹkan tí mo ronú yìí. èèyàn mélòó ló ronú nǹkan tí mo ronú yìí èèyàn mélòó ló ti reason bẹ́ẹ̀ ọmọ yẹn àwọn náà lọ bá wọ́n fẹ́ pẹ́pẹ́ Lizzy ṣé bá ti ní kí Lizzy fi ẹ́ sílẹ̀ káwa máa lọ lé ẹ̀ bọ̀ Lizzy ò fi ẹ́ sílẹ̀ ìwọ ni Lizzy gbé sórí ìwọ ni Lizzy love gbogbo bá ṣe bá títí ẹjẹ́ tó nú ayé Lizzy sì dúró tì ẹ́ Lizzy dúró tì ẹ́ títí ìwọ náà ti ní ṣọ́ọ̀bù ọ wá pè máa bọ̀ wá bá wọn polówó òun náà bá wọn jó Fọ́pọ̀ Síyọ̀ àbí òun náà bá wọn lọ polówó fíìmù ó wá di mélòó nínú àwọn tó mọ̀ pé ọ̀tá òun ni wọ́n tó ń ṣe aburú fún bọ̀ nítorí cyberbully àbí wọ́n subject ẹ̀ cyber kidnapping wọ́n tẹ̀ ẹ́ mọ́lẹ̀ kó lè ra padà wá sọ́dọ̀ àwọn láti pẹ́pẹ́ Lizzy ọjọ́ tó ń ti jọ wá pẹ́pẹ́ Lizzy gbogbo wọn pátápátá ọjọ́ ọlọ́mọ yẹn ti wá gbé nǹkan oríire kalẹ̀ Ìyábọ̀ Òjó gone are the days táwọn onítíátà bá fẹ́ ṣe fíìmù gọ́vnà máa wà irú èmi ń sìn tí bá fẹ́ ṣe launching prominent personality máa wà ń bẹ̀ tèmi bá fẹ́ ṣe launching Ìyábọ̀ Òjó ó dẹ̀ bá industry yẹn ìwọ àti Gistlover ẹ dẹ̀ bá débi wípé gbogbo government official wọ́n dẹ̀ ti ọ́fíìsì wọn pa. I watch Mrs. Foluke Daramola Sadako saying the government did not carry the youth along. Mrs. Foluke Daramola, the government did not carry the youth along, or the government is scared to be bullied by Gistlover. Madam Foluke Daramola, tẹ́ bá lọ sí Abuja ń sìn harmlessly ìyá mi àtàtà bẹ́ẹ̀ bá lọ Abuja ń sìn harmlessly pé òkè o mo kàn lọ Abuja o mo lọ bá sẹ́nítọ̀ kan báyé youth ṣe máa dá ṣé Ìyábọ̀ Òjó àti Gistlover onílẹ̀ ń bára yín sùn London Gistlover allegedly ni mo kàn sọ ni